Allah. Eid ni. So bí ó ti wà ní yóò lọ yóò tún padà wá akramakumullah sa. So kí a máa ro ìpínpà tó ń ti pẹran lọ́dún kan. Allah. Nǹkan ò dáa fóun ó ti parí náà ni ọdún mi tún bọ̀. Allahu akbar. A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Alhamdulillah wassalatu wassalamu ala ashrafir rasulillah sayyidina Muhammad bin Abdullah sallallahu alaihi wasallam wa ala alihi wa sahbihi ahlullah. Adúpẹ́ fọ́lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Pé a ṣe ọdún iléyá. Bẹ́ẹ̀ni sà. A ṣàwẹ̀, a ṣe ọdún iléyá. Bẹ́ẹ̀ni sà. Ọdún iléyá náà ti kọjá. Akramakumullah sà. Àwọn alálàájì. Náà. Wọ́n ti parí iṣẹ́ hajj wọn. Bẹ́ẹ̀ni sà. Wọ́n sọ̀kalẹ̀ hajj. Alhamdulillah. À ń retí kọ́lọ́run kó sọ gbogbo wọn dé. Àmín. 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 Ìyẹn àwa tá a lọ sí hajj a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé a lọ hajj bí gbogbo nǹkan ṣe le tó Ọlọ́run dé. Alhamdulillah. Allahu akbar. Ẹni tí ò rówó pẹran ó rí ẹni tó fún un lẹ́ran. Anakumullah. Kì í sì ṣe dandan gbọ̀n wípé ká pẹran. Náà. Sunnatun mu'akkada àmọ́ kì í ṣe sunna tí kì í ṣe fardu. Akramakumullah. So sunnatun mu'akkada fẹ́ni tó bá lágbára yìí. Bẹ́ẹ̀ni sà. Anakumullah. Òun ni ẹni tó lágbára yẹn màá ní ẹni pé kó rẹ ẹran àbó ń sin ẹran. Anakumullah sà. Kó múnú ẹran yẹn kó pa ó fi ṣe ìjọsìn akramakumullah sà. fún Ọlọ́run. Anakumullah sà. So nusku yìí àti wàá sọ àti ṣàlàyé ẹran jíjẹ pípa. Bẹ́ẹ̀ni sà. Èèyàn lè pa yóò jẹ ń bẹ̀ yóò dá sí mẹ́ta yóò fi ṣe sàrà. Anakumullah sà. Fẹ́ni tí ò ní ẹni tó pọn ẹ̀ tó máa ń pẹ́ àìní ló sọ dẹni tó dákẹ́ jẹ́ alimiskinu ni. Anakumullah. Miskinu yẹn ẹni tó sàkánẹ̀ àìní ló sàkánẹ̀ ló di fi di miskinu. Kò ń ṣe pé òun náà fẹ́ dákẹ́. Allahu akbar. So ẹni tí ò ní tó dákẹ́ jẹ́ yẹn kẹ́ fún bẹ̀ kẹ́ fi ta lọ́rẹ òun náà jẹ́ ń bẹ̀ ló fi ń jásí pé ó ṣe ọdún. Allahu akbar. Kẹ́ fi ìdùnnú sí wọn nínú ọkàn. Akramakumullah. Torí pé Eid ń tó áádà ni. Anakumullah. Yóò lọ yóò padà. Allahu akbar. Kò tán síbẹ̀ yẹn. Ẹ bá tún máa ka 365. Anakumullah. Ẹ tún ṣe mi. Anakumullah. Ẹ bá tún máa ka 365. Ẹ tún ṣe mi. Anakumullah. Eid ni. So bí ó ti wà ní yóò lọ yóò tún padà wá akramakumullah sa. So kí a máa ro ìpínpà tó ń ti pẹran lọ́dún kan. Allah. Nǹkan ò dáa fóun ó ti parí náà ni ọdún mi tún bọ̀. Allahu akbar. Ó lè dá lọ́dún mi akramakumullah. yóò tiẹ̀ dá ni. Ya Rabb ya Rabb ya Rabb. So ìyẹn bẹ́ẹ̀. Anakumullah. A wá dúpẹ́ fún gbogbo ẹni tó dùn yàn nù. Ọlọ́run kó bá wa kí wọn kó bá wa dúpẹ́ fún wọn. Ẹni tó fi ẹran ránṣẹ́ ẹni tó fi nǹkan ránṣẹ́ nǹkan tẹ́ fi pa ẹran tẹ́ fi ṣe ẹran tẹ́ fi ṣe wọn jẹ́ kó wọ́n yàn. Allahu akbar. A kí wọn. Kódà àwọn gbé ẹran fẹ́ lómi òun náà tó wá ń bùn yàn. Allahu akbar. Ẹni pé ńgbà tó òun rí ó tún ṣẹ́kù tó pọ̀ lọ́dọ̀ tiẹ̀ ok ẹ̀yẹ máa. Òun náà tún jẹ́ káwọn ẹlòmíì náà rí. Bẹ́ẹ̀ni. Akramakumullah. So ìyẹn ó jẹ́ orígun kan náà bákan náà. Orígun kan náà tí a fi ṣọdún. Alhamdulillah. Alhamdulillah. Ọlọ́run kó jẹ́ àṣẹ púpọ̀. Ya Rabb. Bí yẹn ṣe rí nìyẹn. Anakumullah. Èmi oúnjẹ ọ̀sẹ̀ kan láti ṣe halkọ̀ bá ìgbẹ̀yìn. Bẹ́ẹ̀ni sà. Àṣeléyá lọ́jọ́ Àlàrúbá. Akramakumullah. So ó kù ọ̀túnla tí ó pé ọ̀sẹ̀ kan. Bẹ́ẹ̀ni sà. Àṣeléyá ọ̀sẹ̀ kan yẹn Jímọ̀ kan náà la sì kí. Bẹ́ẹ̀ni sà. Lẹ́yìn iléyá. Akramakumullah. So Jímọ̀ kan ṣota kí yẹn ó mú mi rántí àwọn ìṣẹ̀lẹ̀ kan láì pé nínú iléyá báyìí
ní Sheikh Yahya Murtada radiyallahu ta'ala anhu. tí wọ́n ṣípò padà Lágòdì. Lágòdì. Akramakumullah. So Ọlọ́run kó foríjì wọn. Àmín. Ọlọ́run kó kẹ́ wọn. Àmín. Àti bàbá tó bí wọn. Àmín. Àti àáfàá wọn. Radiyallahu ta'ala anhu. Àmín. Àwọn ọmọ náà àwọn ọmọ wọn tó ti lọ bá wọn. Ọlọ́run kó kẹ́ wọn náà. Àmín. Ọlọ́run Al-Qur'an. Ìyẹn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lẹ́yìn Iléyá ló mú yàn máa rántí pé àwọn nǹkan báyìí ń ṣẹlẹ̀. Akramakumullah. Ìṣẹ̀lẹ̀ kan tó wá ṣẹlẹ̀ níjọ́ Jímọ̀ yẹn ni wọ́n ní Khalifa Adabi. Jọ̀wọ́ ṣe àkíyèsí láti subscribe, fi like sílẹ̀ àti tẹ àròsọ bell fún àwọn ìmọ̀ràn tọlọ́fìn. Assalamu alaikum wa rahmatullahi.